jùlọ. Ó ṣe jùlọ. Olúwa ó tóbi, ó tóbi ó tóbi. Ó mà tóbi yeye. Olúwa ó tóbi, ayé mi ó tóbi ó tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàfiwé rẹ̀ o. There is none like unto thee. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀. Ọba lórí ayé ó tóbi òwe. Ìlọ́wọ́ ni gbogbo owó tó pa. Ó bẹ́tà nítorí kí ọlọ́jà tó fún ọjà ìjà ẹ̀ ó bẹ́tà kó wọ́n mọ ojú ọjà ẹ̀ náà kó tó bẹ̀rẹ̀ sí ní jà tètè ṣí ọ̀rọ̀ ẹ̀ ṣíṣíṣíṣí. Àǹtí Bọ́lá mo ga ojú yín rèé. Ṣé wàá òkè ṣáájú wa adúpẹ́. Kí ló dé ṣàṣẹyìn ni ẹ dé bu iyẹ̀pẹ̀ bíbá ìdání lọ. Mi ò máa kúkú bu iyẹ̀pẹ̀ bí dání ẹ mọ̀ pé tí yóò ra ò bá ní ọjà rà lọ́wọ́ ń ta ìwọ̀nba ni wọléwọ̀de wọn gbọ́dọ̀ mọ̀. Kò ń ṣe rútìní kò ń ṣe rútìní bó tiẹ̀ jẹ́ pé ẹ yọjú kẹ́ni mo kàn ní wá bẹ̀yìn wò ní ẹ̀ ńlẹ́ ń bẹ̀ yẹn o. Marketing strategies lẹ́fẹ́ lò fún mi yẹn kò sí bí mo ṣe máa wọ bí tí mi ní ra nǹkan. Kí lẹ wá fẹ́ wá bàrà. Mo fẹ́ ṣe shopping ní nípa tí ẹ jẹ́ ń dọ̀ṣẹ́ lé o. Fìyẹn lẹ̀ wá basket. a ní nǹkan tó kọ wáìnì náà dé wà. Ẹ má wọrí gbogbo ẹ̀ ni màá rà lẹ́yìn. Ní favourite tí mo máa ń lá yẹn. Ṣé choco? Òun choco mi. Wow! Salad plate 6. Tí basket yẹn bá ti fún wa gbé yìí. Ginger drink. Àwọn bisikíìtì náà wà o. Ẹ má wọ̀rí, mo ní fáìn fún ẹ ní ẹ̀. Ẹ ṣe. Ṣé ní nùbò? Ó wà. Madam Monica is the last time here. I don't know. Era. Ó ṣe tán ni. Yeah. Ó ṣe tán sìn. Okay, no problem. Mo máa get it. I guess I'm done. Ṣebí mo ti sọ fún ẹ pé gbogbo ìgbà tó bá ti fẹ́ gbé wáìnì wá fún mi máa gbé ìgò yẹn gbogbo wá kí n máa bù fúnra mi. Ṣebí mo sọ fún ẹ bẹ́ẹ̀. Ǹjẹ́ ọ̀lọ́ tó fẹ́ gbọ́rọ̀ o ṣe fẹ́ ya létí lápá ọmọ báyìí. Come back. Make sure you love it. Hello, Daddy. Ah, my daughter. How are you? Fine. How's my daughter? Mo wẹ̀ ní bedroom mi ò rí ẹ ibo ló sáré jí lọ and you didn't tell your father. Ṣé a máa ń ṣe bẹ́ẹ̀? Gbogbo nǹkan la máa ń sọ fúnra wa ìwọ sọ fún mi kó tó jáde. Àdùfẹ́, ibo ló lọ? Daddy, guess what? Kì í guess. Àdùfẹ́ tún bẹ̀rẹ̀. Okay, ó dàbí pé o ti rí àwọn bàtà kan àti aṣọ kan tó tún fẹ́ kí dájú rà. Okay. Okay, I'll tell you. Okay, tell me. I clear my research. Wow! Your wife is hot? I said it won't let me know joy, you see? Look at this. English language, A1. Mathematics, A2. Literature in English,
B3. Wow, that is my daughter. And Femi, you see, sori ọmọ tí ó bá gbẹ̀kọ́ kó yè koro, irú wọn ni ọgbọ́n máa ń bẹ lọ́wọ́ bí abẹ. Yes, what you buy, you have really made me proud. God bless you for me, my daughter. Sori, what kitchen? Wine, normally. What about wine? Who are back looking? You know, only gifts come to my family bedroom. I'm sure you will have. I'm ready. I'll make you happy. I'm proud to have you as a daughter. Tí o bá ń ṣe ọlá ìpáwa náà wà lẹ́yìn ọgbọ́n ò bá ti páwọ náà lọ́wọ́ gẹ́gẹ́ bí abẹ. Well, má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ́sọ̀. Báwo la ṣe máa celebrate success ẹ̀ but at least it's cause for celebration. Okay. Kò sí wàhálà. Alright, no problem, darling. I love you, Daddy. Wow. Mana jauh. Ini lafiya kalau. Ya gari lafiya kalau ya aiki. Lafiya. Sannu ba. Alhamdulillah. Yayi kwana biyu wallahi. Ya God. Saboda shi Yoruba lan soro to kawai shan akwai ni si emi amma Yoruba dan garaji da dani wallahi emi ni five boy looking ogil rero ne kariya ne iwo dan mallan ni mallan shehu ne mallan audu emi ni amma Yoruba dan dani ni si oleta lai emi kwelo amma sha oro amma fi oro ni oko saboda iwo tungo awe ni emi kuma awe ni mana ko awe Yoruba sọ̀tọ̀ kọ́ àwẹ̀ sí ni Yoruba yẹ ṣe kò sí èkútọ́ máa pátá àgbàlagbà ó máa bá àkólò lórí ẹ̀ ìdí ọ̀gọ́gọ́rọ́ kan gómìn lójú òkèlè lọ́wọ́ yàrá ikú anábí mọ̀nà mí kú máa ìgẹ́tàn fún ẹ̀. na mo ní àìsí kan báyìí. dandan ni wẹ̀ lẹ́yìn. ṣé ọ̀gbọ́n kọ̀ọ̀kan géètì àfikún máa kọ́ rẹ̀ kiri nǹkan tó mọ̀ nìyẹn wọ́n láti pè mí lórí fún pé àwọn wà níta. dala ẹ̀ ń kúrò mọ́nà. jọ ṣíkè fún mi jọ yẹn. ẹ̀ ń kúrò mọ́nà ẹ̀ ń kúrò dala. má bẹ̀ nù. ẹ̀ náà gbà mí. má kà ló pè. ka iyayi no be mota na human beings. wow sexy baby. Oh God. Stop now, so apa? In fact, you are like an half of me. I love you so much. Kí ló ń ṣẹlẹ̀? Yọlá ìbúbi, kí ló ṣe kí pápá mi? Kí ni títí ẹ? Èwo ní títí ẹ jọ sórí Ọlọ́run? Tí wọ́n bá bí ẹ̀dá dúró dé mi. Má dà lọ, ó kàn ń gbó lásán. Má dà lọ, kò kí n máa business ẹ̀mí ìmọ̀ kan tó ń ṣe. I love you baby. Ọmọ gan ó dùn. Ọmọ tó ṣe. Èmi ni. Hey, ibo kí kò mọ̀ wá ibà. It's my you know you're disgracing me. So you know, it's a right to love you. It's a right to love you. It's a right to love you. Oh no, it's right. Oh yeah, I'm going to say. Oh yeah, guys. What the whole shit? If I read your end, I'm gonna sack. Madalo, oh my God, oh what to do?
bí ẹ̀dá jẹ́kọ́ fún ilé ìgbé ṣùgbọ́n. Dala bororo sọ́nà kẹ́ì. Bororo kẹ́ì zo. Kẹ́ì zona. Zo mana. Kí ló dé ẹlẹ́ ọtí ń gbá lójú? Sórí irú ẹlẹ́ kan ṣe kò dá o. Tọ́ba ìwọ tó jẹ́ bọ̀rọ̀rọ̀ irú ẹlẹ́ tọ́ba ìwọ tí lọ sí ṣọkọ́tọ́ ni ó máa tàkúrá dẹ̀ nínú ó máa tàtúwọ́ kí ló ń ṣe wàhálà irú ẹlẹ́ fọ̀dá ní ìmọ̀. Ó dà pé orí òkè ìkọ́kọ́ ń ṣe àbí. Àbọ̀ wa bá lọ rẹ̀ ó ti gbọ́ mo ráyè ti tiẹ̀. Sọ́rí nísìn ó sọ pé àlàbọ̀ ó ń kó àgẹ̀dẹ̀ ṣé ibi náà tún kó àgẹ̀dẹ̀ ni. Mo ń gbọ́ náà o ò rọ̀rọ̀ sọ o ṣí láìṣe mẹ́rin. Bá mo ń gbọ́ sọ̀rọ̀. Nígbà tí ló fẹ́ máa. Kí ló oṣù dákẹ́jàre ìwọ ìdí ọ̀tọ̀ ṣì í. Mi ò sílé wa sọ nílé mi dílé ẹran ẹ bẹ̀rẹ̀ sí ní jàjà òṣì ó yá ṣàlàyé mo ń gbọ́. Ó dàbí ẹni pé ẹ mọ̀ pé arọ tó bá ń tú ẹrù onírèké ìlà ìlú ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ló máa wà náà. Ẹ wá ń jàjà òṣì ẹ fẹ́ sọ mí lórúkọ ládùúgbò. Bó bó ṣe ń wò kí ló mọ ẹ tó ń gbọ́ fẹ́ wọnú ògiri ni bèbí aláwo. Ẹ̀wọ̀n má bínú sí ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ̀wẹ̀ náà ti bá a sọ èyí tó ń jò tọrọ mo ti síìtì àwọn méjì dá mo ti kó ọ̀rọ̀ sí ọpọlọ wọn kàn gbọ́ràn ni ẹ má bínú. Ó lọ bàbá mi wọ́n yẹ wò. Kí ló ṣe bèbí aláwo? Come on get the fucking up. Bàbá ẹ mọ̀ bọ́. Wà bí ẹ náà, HK gang, Bàdó, Davido, wọ́n ní lágbájá kan lè ṣe tó sá mẹ́jú. Wọ́n láwọn ní gbàgbọ́ yín kòkó bàbá ìṣàṣù ọ̀dàrí. Wọ́n yé máa sọ̀rọ̀ wèrè lẹ́nu mọ́. Wọ́n yé máa sọ̀rọ̀ òsì kọ́kánú mọ́. Kíkẹ́ kí ló tó sóúnjẹ àárọ̀ ẹ̀ di oúnjẹ fún mi lọ́wọ́. Would you know I have this money? Just name any amount. I will give it to you. Any amount? Okay, ṣùgbọ́n owó kọ́ ni kókó bí kò máa ṣe ìfẹ́. Promise kó wà fẹ́ ni. Promise mo ti bá ní fẹ́ kó má jà. No. Mo ṣe mọ̀ pé ìyàwó ni ò kò ṣe yáwó ayé. Prince o fuck up bí o lọ bá ṣe o fuck up bọ̀ èmi gan wá jẹ́ kó mọ̀ wípé ẹkùn tó máa pajá wà láàṣọ tẹ̀ wá gbó. Larry èwo ni ọ̀rọ̀ ẹkùn èwo lọ̀rọ̀ ajá ọ̀rọ̀ òye mi o. Ó ń bí èmi pé kí ló ṣe fún mi wọ́n tó ṣe fún mi ojú wípé my mother has paid. Oh, serious ara tó dẹ̀ káyà mi sókè àmágà tí mo ń sọ pa ẹ̀ Benson John Williams. ọmọ láti bí náà orí èkó tó ṣẹlẹ̀. Lóòótọ́ ni this calls for celebration but mo ní special gift fún ẹ. Ga o chance mi for celebration. Ó dẹ̀ ní special gift fún ẹ. Larry ìyàwó yẹn special gift lélẹ̀ fún mi. Ní sùúrù bóyá kò rí ọmọ yẹn dáadáa ni bébì. Èyí ọ̀bẹ bẹ̀rẹ̀ fún un. Bó ṣe ń yí lójú mi yẹn ẹ̀ mọ̀ kó jọ̀yà níwẹ̀. Bó ṣe ń yí yẹn ó jọ̀yà níwẹ̀ mà ní wọ́n Adùfẹ́ ni Adùfẹ́ is my arm don't you get it? Now má mi fit to ever nítorí bá mi dánwò yìí má ever mi sọ yìí fit mọ́ are you crazy? Ẹ wò ó jọ̀yà níwẹ̀ lójú tèmi tó tóbi kémi. Kọ́ bá lè mọ̀ pé tó ń torí kémi ní ẹ lóòótọ́. Kátá fàbúlè. Orí ẹ̀wọ́ àmì gẹ̀ẹ́tẹ̀. Síwájú yayọ́ mẹ́rin báyìí, kẹsẹ̀ tébùlù àtẹ̀lù kan ẹni ṣe díẹ̀díẹ̀. Ká tiẹ̀ lémi yayọ́ mẹ́yẹn ṣe bá jọ wà lórí tébùlù ni kí ló dé tí wọn náà ṣe help mi kájọ parí ẹ̀. Mo ṣe jọ yín láti jẹ́ pé ó pẹ́rú kò jìnnà sí tìwọ̀fà. Àǹtí ọ̀nà lójìn o ẹrú náà ní bàbá. Ṣé ti gbẹ má lò mí yọ? Tó ṣàṣìkí ọ. Kí wàá ló fa gbogbo wótòwótò tẹ́ni fara yín fa yín kí ló ṣẹlẹ̀? Ẹ̀jẹ̀ má dán o lóhùn mò ń correct wọn ni. Orí ọmọ alálùbáríkà tó ń correct ẹ̀ báyìí ó dẹ̀ ń complain. You're lucky now. Sure, okay then. All right, darling. Mommy ẹ̀ ńkọ́?
wọ́n wà lókè sá wọ́n múra lọ́wọ́. Ó múra. I see. Pay for me. Okay. Sweetie, eat your bread. Eat your bread. Lọ́yà ni ẹ̀ mo ń kọ́kọ́rọ́ mọ́tò náà. Mo rẹ ní kejì. Mo wá kọ́kọ́rọ́ mọ́tò yìí bó ló ń lọ. Ẹ má bínú, mo gbàgbé àti sọ fún yín ni. Pátí ọ̀rẹ́ mi kan ni mo ń lọ. Mo rẹ ní kejì pátí. Kí ló ń ṣe ẹ́? What's wrong with you? Òun ṣe bí ìyá tí kò kí ń rorí bí ẹni tí fíjú ọmọ ẹ̀ ò tí ẹ̀ kàn rárá. Ó mú ojú ẹ̀ ó sọ́dilé ó bẹ̀rẹ̀ sí ní kùn lọ́dọ̀ oríṣiríṣi. Colour blocking kọ́ yẹn. Ah, my goodness. Mo rẹ́ni kejì. Ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tó kéré nídìí òwò tó wá dàgbà sídìí ọkà sàrà. Ó wá ń jẹ́ anyhow. Ọmọ ò tí ì rí admission. À ń pariwo pé a fẹ́ kó lọ kàwé nílùú òyìnbó. Kí ló ṣe sí yẹn? Kẹ̀dẹ̀ máa wò èmi ò jókòó tẹ̀tẹ̀rẹ̀. Àwọn company kan ti wà tó ń ṣe gbogbo yẹn instead táwọn parents àbí guardians máa ṣe gbogbo wàhálà à ń sáré kiri admission school. Èmi dẹ̀ ti contact wọn wọ́n ti ń bá mi ṣe gbogbo yẹn. Yeah. Kí ló orúkọ company yẹn? The Prudent Global Service ni orúkọ company náà. Okay. Tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tí company mi bá sọ jẹ́ kí n gbọ́. Okay. Ṣe rí pé mi ò jókòó tẹ̀tẹ̀rẹ̀. Well, tó bá wọn ẹ̀ kí ẹ̀ tó bá wọn ẹ̀ má kí ẹ̀. All right, darling. My daughter. Bẹ́ẹ̀ náà ló ń bàjẹ́. Sọ́wọ́n bọ́ ọmọ mi lọ́wọ́. Filẹ̀ eléyìí ti gbà nù ẹ lọ́wọ́ náà because she is serious you are going to pattern the money. Ó wà lára ẹ̀. Àǹtí gbé mi. Àǹtí náà. Àǹtí gbé mi. Okay, good. Prince, ṣé o ti online àbí? Mo wà online, connection yẹn kò slow down jàre. Yeah, but no pop ṣá. Either ó slow kò slow. Ọlọ́run máa fún wa ní tiwa ṣe máa rẹ̀. Ìyẹn sure. Ṣé bí mo sọ fún yín, ẹ jẹ́ à change Swift yìí irọ́ ni, òun ni connection slow yìí. Ẹ farabalẹ̀, tá bá tiẹ̀ máa change àṣẹ máa lówó orílẹ̀ ìtàn náà. Bro ni yọ. Ọmọ. Mi ò sọ fún yín. Mi ò sọ fún yín. Man, check this out. Ọmọ client yẹn ti drop MTC yẹn mi. Oh, really? Fuck that shit. I'm gonna be pumping in the club tonight. Shit. Alright. Ọ̀gbẹ́ni Michael Jackson tó ń pariwo. Èló ló gbà? Ọmọ 3,000 euro. Gosh, 3,000 euro. Tí wọ́n lè ṣe wá pariwo bí ẹn kó gba 1 million euro. Àwọn tá à ń gba 30,000, tá à ń gba 40,000 nǹkan tá à dẹ̀ pariwo tá à dẹ̀ ṣe normal life táwọn low key. Why are you shouting like a goat? Láàrí, yá sọ sí tọrọ wa owó ló gbà. Ọmọ, owó ló jẹ o, mo wò mo kọ́ kíra fún ẹ, owó gidi ló jẹ, kò dàbí má gàdé mi tẹ́kọ̀, mo ti ń rán rí mọ́ wèrè látàrọ̀, story ló ń gbé fún mi, àfi kó ti ìtàn Maria àti Jésù ló fẹ́ kọ. Wow! Mo tún pàgọ́ látàrọ̀ náà. Network yẹn mú ọ̀pá ṣé kò nílé. Okay. Hi guys. Okay, káwọ́ yàrá. Come on now, join you. Ṣé ká parí transaction Mr. James yìí náà? Ó dẹ́ ń wọlé lọ. Ó wà ní fàbí kò bilẹ̀ léèrè. Láàrí. Ẹ wá o, ó ga o. Nítorí àtẹ̀yìntàn lásán, Láàrí fi ṣẹlẹ̀ ó fẹ́ máa ṣe àbọ̀ ẹ̀ṣẹ̀. Mommy, I use the laptop. Sweetie, my love. Hello, darling. I'm fine, sweetie. How are you doing? Well, now, I'm happy to feel it. Let's see, living room. Well, back to our previous discussion. Ṣé o mọ̀ pé ó máa ń dùn mí tí n bá ń sọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó bá kí n gbà mí gbọ́? Wo gbẹ́dúgbẹ́dú tó ń gbẹ́gi kò mọ́ tínú igi tó ń gbẹ́ o. Ká ní odídẹrẹ́ tèmi ti mọ̀ wípé ìkódé wà lára òun ni. Mo ò bá ti tà. Má ti tata jiri, má ti gbé kódé dọ́jà máa ní. Ká ní mo mọ̀ pé ìwọ ni màá wá fi gbogbo art mi fún ni. Kí ni mò ń wá kiri? Wọ́n gbogbo àwọn obìnrin tí mo ti meet láti jẹ́ mo ní meet. Are you serious? You don't have to get blush me.
said the fact. Ntí mo tell mo láti join you ni. Jẹ́ kí mi náà tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ láàrin ẹgbẹ́ láàrin àwùjọ wípé ẹni tí mo fẹ́ tí mo dẹ̀ fẹ́ tá mo pàjọ fẹ́ àwa èmi ni mo sọ́dọ̀ bí yẹn ni mo disflower ẹ̀. Mo fẹ́ kó mọ nǹkan kan afọkànsí ló le o gbogbo apátá dẹ̀ lórun máa kùn tó bá dalẹ̀ so lórí yẹn like that. Manu nǹkan tó sọ lẹ́ẹ̀kan gbogbo alórun máa kùn ṣùgbọ́n sórí láyé tó wọlé kò lè ṣe nǹkan kan jùlọ yẹn kó dé kó tẹ̀ ṣe kiri lọ kò lè délẹ̀ ní ó sọ fún mi. ó ẹ gádà. ti sún ọ̀rọ̀ ṣe ń bí orin àbí. kí ni bá mi. Let's do this thing. Kò ṣe pé kò ohun ìràwọ̀ tèmi náà láti mọ́lẹ̀ bí òṣùpá. Just that I'm waiting for the right time. Right time. Baby, should believe pé kò sí right time kankan tó kọjá àgbẹ̀sìkò tá a wà. Come, let's do this with me. I'm enjoying it for you. No, I can't do this. Okay, fine. So tí wọ́n bínú lọ, Adúfẹ́ tiẹ̀ ní sùúrù náà, wọ́n lè máa bínú all the time. Adúfẹ́, ṣe ẹ́ lọ́mọdé ara ẹ̀ kí ló ń rò tó fẹ́ fi gbà mí tí mo fi kùn ẹ́ lára ó mọ̀ nǹkan ṣe ẹ́ ṣàlàyé fún mi. ọ̀rọ̀ òkùnkùn ayé mi ni tí kò ṣe sọ ní fìtílà àfi tí iná bá kú. ṣàlàyé fún mi ṣe bíbí ìyá ẹ̀ ni mo ṣe jẹ́nu lé yìí àbí. boyfriend mi ni ó fẹ́ try láti jábàálẹ̀ mi. I'm confused because I love him so much. ní sùúrù ṣó ti jábàálẹ̀ ẹni àbò ṣẹ̀ṣẹ̀ fẹ́ jà. rárá o mi jẹ́ kó jà o kò rí jà o. ó dáa tó bá jẹ́ pé kò tí ì jà ó dáa sórí nǹkan tèmi máa sọ fún ẹni wípé ìjọ́kíjọ́ tó bá tún ti nà sí ẹ kó yá sọ fún pé o ò fẹ́ ṣó ti gbọ́ wò iye obìnrin ni kọkùnrin bá ń lé o ṣoré mi gan tó ń wò yìí tí mo fi bí àkọ́bí mi kò sí ọkùnrin kankan tó rí ìhòòhò mi o torí náà má jẹ́ kí ọkùnrin àjòjì kan kó fi irọ́ kan kó máa fi tù ẹ́ jẹ láti jábàálẹ̀ ẹ̀ ṣó ti gbọ́ tòótọ́ lèmi sọ fún ẹ yẹn wò ọkùnrin kọkùnrin bá tún wá bẹ́ẹ̀ sọ fún ọkọ ní sùúrù dìgbà tẹ́ máa fi ṣègbéyàwó ṣó ti gbọ́. kó má ṣe rẹ léṣe kó má jẹ́ ká hypertension àbí kí ló ń pè kó má jẹ́ kó ṣí ẹ́ lọ́mọdé ààrẹ. báwo ni ṣé wàá òkè ṣé ẹ ti ra ace àti novo tí mo ọ́dà fún. ọjà ti bó lórí gan mọ. kí là ń sọ kí ló ń sọ. ó jẹ́ ń pe ọ̀gá ẹ̀ jọ. hello madam ẹ káàsán ma bí ẹ mo wà lọ́dọ̀ yín mo dẹ̀ ń bi ọmọ yín pé. iye ẹ mo ti rí tọ́lá ní àbí mo ti rí. mo ń bèrè pé ṣé tí bá mi ra nǹkan tí mo ọ́dà. kò ní ó dẹ̀ ń sọ nǹkan míì tó bóyá kò gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. ok àdùfẹ́ náà wà ń bẹ àbúrò mi. oh ok àdùfẹ́. oh ok 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 mo ti rí ok òun máa dá mi lóhùn dáadáa. ok ok má wọlé òun máa ń dùlẹ̀ tí ìyẹn bá ti ń ṣe orí gbọ́nkún. ẹ má wọrí ó máa ṣe é dáadáa àbúrò yín náà ni ok ẹ ṣe gan
ẹ máa pè òun náà. All right. Ẹ ṣe. Gbémi. Mo order fún Ace àti Nuvo so ṣọ́n ti bá mi get ẹ̀. Àmì yẹn ṣùgbọ́n a ní Moet, a ní Andre, a ní NSC. Mi ò ní lè ra anything nìyẹn because àwọn nǹkan tí mo fẹ́ gangan nìyẹn. I will have to be on my way. Yeah, thank you. She's such a good girl. Hey, next time I will rush it. Come on, pull it up. Missy Cotton. Sir, ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ sir. Ẹ mọ̀ ń gbọ́ ẹ ló fẹ́ bá mi sọ̀rọ̀. Nípa ọ̀rọ̀ ọmọ yín ni sir, Adúfẹ́. Ló sàdùfẹ́. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kò rí wọn wípé wọ́n ń ṣe bákanbákan tó ń ká gbogbo so mo ṣáà tọwọ́ bọ̀ wọ́n ní ìfúnṣà mo béèrè lọ́wọ́ wọn pé kí nǹkan tó ṣe wọn wọ́n wá ṣàlàyé fún mi pé ọmọkùnrin kan ló kẹnu ìfẹ́ sí àwọn. Ọkùnrin kọnu sí Àdùfẹ́. Kí wá ló ń sọ fún? Òun sọ kọ́kọ́ fún mi. I see. Kò ní tètè sọ fún yín nítorí ọ̀rọ̀ àwọn ọmọkùnrin òde sí kó tó di pé wọ́n tọwọ́ bọ̀ lórí. Kò sọ fún ẹ pé bóyá òun gbà fún àbí bóyá àwọn ti ṣe nǹkan kan. Mi ò mọ. Ibo l'Àdùfẹ́ fún rẹ wà? Wọ́n máa wà lókè fún yàrá wọn. Tó ti jẹun tí ẹ ní? Rárá. Ẹ jẹ́ tó wàá sọ fún pé mi ti fẹ́ jẹun àmì ìgbà àbí kò sọ pé mi ò ṣáà máa fi wọ́n jẹun. Adufe? Sir. I'm your father. Okay? Mi ò lè parọ́ fún ẹ láíláí. Kò sẹ́ni tó lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ bí mi ṣe máa sọ fún ẹ. Àwọn kankan ń gbé mi lọ́kàn. Nítorí pé àwọn Yorùbá sọ wípé wọ́n ní a kì í júbà àfìmọ̀ sínú kú.
Look, my dear, mo fẹ́ kó máa fura bí lílì láàrin àwọn ẹranko. You see, don't let any man deceive you. Gbogbo àwọn ọkùnrin tó wà ń tàn sìn, especially àwọn ọmọ kéékèèké yẹn, they are nonsense. Okay? Don't lose your virginity to any man until you are married. That is your pride. And you have to keep it. You have to guide it jealously. Ṣùgbọ́n, my dear, jọ̀ọ́ torí Ọlọ́run, you have everything. You're beautiful. Torí ìtì ẹni mo ṣe ń ṣiṣẹ́. Gbogbo nǹkan tó bá fẹ́ máa fún ẹ. You see? Àdùfẹ́, mo fọlọ́run bá bẹ̀. Sweetheart mi, ọkùnrin kankan má jẹ́ kó deceive ẹ. Keep your virginity. Okay? That's the only thing that can make me happy. And I'm sure you want to make me happy. Yes, sure, I will. Please, darling, don't disappoint me. Yes, darling. Ṣòtìgbọ́, má disappoint me rárá. Jọ̀ọ́, Àdùfẹ́, jọ̀ọ́. You are all I have. Make me happy. Ọlọ́run á dẹ̀ bless ẹ. And you'll be happy. Ó yá wá lọ jẹun ẹ̀ tó mo gbọ́ pé o ti jẹun. Yes, sir. Okay. Ṣé fẹ́ kí n jókòó tí ẹ tó máa fi jẹun tán? Yes, sir. All right, I will do that. Thank you. I will do that. Ìdí àti ìdá wá sáà sweetie mi ló ń jẹ. Ó dà. Ọ̀rẹ́ mi, olólùfẹ́ mi méjì. Ọ̀rẹ́ mi, tell me who brings this what's inside of me. I stand so deep into eyes. She looks straight into my eyes. I ask my friend, who tell me she felt me, I felt me. So mommy, go back for me, I'm against me. Oh, I should be baby, begging so tell me I want. Oh, I should be baby, begging more. Àdùfẹ́ rè. Àdùfẹ́. Òun náà ni. Báwo ni? Wọ́n wá jẹ́ kí n clear. Báwo ni? Mo lọ nínú òòrùn. Mo fẹ́ sáré dé bẹ́ẹ̀ ń pẹ́ lọ́gbà ló ń bẹ̀. Ọ̀nà báyìí ló fèsì, ó wà náwó sọ́nà bẹ́ẹ̀. Mo ti lọ ní bọ́ọ̀dù. Ara mọ ọ̀rẹ́ mi ní ọ̀fẹ́ máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀. Òkè òjò ṣàwà òkè nọ́mbà ẹ̀ sílẹ̀ máa. All right. So màá pè ẹ̀ṣù ti gbọ́ kó take care báyìí. Wọ́n tí ẹ̀ ló belt. Oh my God. Ẹ̀mọ̀ pé ní ìdẹ̀kùn safety àti torí pé àwọn road safety máa lọ mú mi. Ó ṣe gan. All right, dear, ó ṣe. Ẹ ṣeun yín dáadáa. Ọ̀ṣọ́lá ìka ilé yìí. Aunty, I really appreciate nǹkan tẹ́ ń ṣe fún mi. Tẹ́ ń ṣe àwọn dresses tẹ́ bá mi get yẹn, very lovely dresses. Ẹ ṣe gan-an. Àdùfẹ́ o ní láti dúpẹ́ lọ́wọ́ mi. Ọmọ dáadáa nìwọ náà. Ṣòrí nǹkan tó mi kàn máa sọ fún mi ni pé kó keep it up, okay? Just continue being a good girl.
What rubbish is this? Stop it! There are some who are killing on this. So I don't shame you. The baby was saying no avoking. Rubbish will they shake. Get landed dressing by you. Only God knows for how long he's been there watching you people. Demo. Are you that carried away? By the way, if I take a share me from you, you could just live in your room. Bedroom met I don't want to buy. Why here? Please get inside. I'm sorry. Right now, get inside. Okay. Bẹ́ẹ̀ni ma. Are you sure? O wonder pé kí ni drama tó unfold lẹ́ǹkan àbí. Má worry, ó máa yí ẹ later. Kí ni kí n fún ẹ? No mo okay ma. Bóun ti jú. Tí ẹ kọ́kọ́ yọ̀ bójú ẹ náà. Fine girl. Thank you. Just like her mom. Ṣé mo pé ojú ọmọ sí ẹ? No, daddy ni mo jọ. But picture mommy ẹni mò ń wò lára ẹ yìí. Daddy mi handsome. Yes. Inú ẹ máa dùn pé wọ́n sọ pé ojú mommy ẹ. Ó wọ́n pé mommy ẹ fine gan. My daddy too is handsome. Mo ti gbọ́ ẹ. Your daddy is handsome, yeah. Àmọ́ ìyá àdùfẹ́ ó rẹwà lóbìnrin. Yeah. Now. Mo ní àwọn personal questions kan tí mo fẹ́ bi ẹ́. Ṣó máa dá mi lóhùn? Bẹ́ẹ̀ni ma. Do you have a boyfriend? Bẹ́ẹ̀ni ma. Ó dẹ̀ love me gan. Even gan nípò máa ń mọ mọ́mí àti dáàdì láìpẹ́. Well, do you know that you don't need a man in your life? Oh, need ọkùnrin. Mo fẹ́ la nǹkankan tí ò yẹ lónìí. Sórí àwọn ọkùnrin tí ò ń wò yẹn. Kó táǹtì ẹ̀bọ̀rà tí kò ń rán pani ni wọn. O dẹ̀ need wọn nílé ayé ẹ̀ for anything. Kí ni nǹkan tọkùnrin ṣe fún yàn? Wọ́n á fún ẹ lówó. Lẹ́yìn yẹn ńkọ́? Ọkùnrin máa ń ba inú èèyàn jẹ́ ni. Obìnrin tó bá ti ní ọkùnrin nílé ayé ẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ fún mọ́. Ṣé o mọ̀ ni? Á di pé kò bẹ̀rẹ̀ sí ní ronú. Níbo ni boyfriend mi wà o? Kí ló ń ṣe lọ́wọ́ o? Ṣó ń cheat mi ni? Àbí ṣó lẹ́lò mi? Ṣó love mi ṣá? Ṣó ó máa bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi nǹkan kan. But when you don't have them, ó máa ní rest of mind. Kò sí nǹkan kan tó lè máa rò. Ọkùnrin máa balẹ̀. Àwọn ọkùnrin ìṣòro ló jẹ́ nílé ayé obìnrin. Ó mọ̀. Ìṣòro ló jẹ́. Ṣòro obìnrin tí ò bá ní ọkùnrin láyé ẹ̀. Àwọn ló máa rí tí nǹkan wọn máa lọ smoothly. Jẹ́ kí n la àkọ́kọ́ yẹ. By the time tó bá di pé o ní ọkùnrin nínú life ẹ̀, ó lè jẹ́ pé bóyá èèyàn kan wà tẹ́niyẹn kàn fẹ́ ṣí ẹ́ lánàá. Á di pé boyfriend mi ò ní gbà, ó máa ní èmi àti yín fẹ́ra ni. Á lé olóore láre. You don't get it. Àwọn ibi tó yẹ kó lọ, kó ti ṣoríire, ó máa dì bá ẹ, kò ní jẹ́ kó lọ. But when you don't have them, baby girl, you are all free. Kò sẹ́ni tó máa ṣú ẹ lọ́wọ́ lẹ́sẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó máa break heart because they are heart breakers. Now tell me, tí boyfriend ẹ bá sọ fún ẹ pé òun ò ṣe mọ́lé ni kí ló máa ṣẹlẹ̀? Wàá bẹ̀rẹ̀ sí ní sunkún, right? Okay, tí kò bá wá séèyàn tó máa break heart ẹ, won't you feel happier? Won't you feel lighter? Ṣòrí, má ti jẹ́ kí n bọ́ ẹ pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọkùnrin. Ṣòrí tí n bá tẹnu bọ ọ̀rọ̀ ọkùnrin láti àárọ̀ dalẹ́, tí wọ́n bá mú ọkùnrin sílẹ̀ báyìí, tí wọ́n mú ejò sílẹ̀, Adúfẹ́, wàá kọ́kọ́ pa ọkùnrin kó tó pa ejò because I need wọn for anything. They are not worth it. Don't leave them.
heartbreakers ni wọn ọdún. Kò tí mọ́mí àti dáàdì máa ń sọ fún mi náà nìyẹn. Bóyá mọ́mí àti dáàdì sì fún pé for now you don't need them at all. Not for anything. Ṣùfẹ́ gbọ́ kò sí nǹkan tó ọkùnrin máa ń fà tí ìwé ni wọ́n fà. Yeah, now it's time to tell you nípa nǹkan tó rí lẹ́ǹkan. Ṣùgbọ́n àwọn tó rí lẹ́ǹkan yẹn they are my girls. Wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin. I take good care of them. They are very, very okay. They lack nothing. Yes. Surely boyfriend there. I wouldn't want you to get in touch with him anymore. Betrayer anymore. They are used and done. Tó bá use ẹ̀ wọ́n á dump ẹ̀. Tó bá rí obìnrin tó fine jù ẹ lọ, ìjọ yẹn ló ní fine lójú ẹ̀ mọ́. You don't know. They are not good for anything. They are good for nothing. If you give her the food. Wow. Designer ni you Show more baby tó ṣẹ̀ṣẹ̀ jáde yẹn. I'll get you one. But the match in SIM card. I don't want you to have anything to do with that guy again. Promise me. Yes, ma'am. If you could pray card. Ṣó mọ̀ pé ara ò kì í ṣòkúta. And then tí obìnrin bá ti yọ ọ̀rọ̀ ọkùnrin kúrò nínú láìpẹ́ ara wa yìí ẹ̀jẹ̀ ló ń flow ń bẹ̀ èèyàn máa ń ní urge láti ní nice time. Àwọn ọmọ mi torí lẹ́ẹ̀kan nǹkan tó ń ṣe nìyẹn. And then mi ní fẹ́ kó bẹ́ẹ̀ lójijì má fẹ́ introduce ẹ̀ sí ọ̀nà máa fẹ́ introduce sọ́nà tí wàá fi máa enjoy ara ẹ̀ tó bá ti minus ọkùnrin. Come on. Adufe, Ma, look at me. Show trust me. I'll make you happy. Come on. mo rẹ ẹni kejì ṣàbíamọ níwọ ìṣá ṣé ìyá ni ẹ ọmọ kan ṣoṣo tó bí ó kú onúlé yìí láti alẹ́ àná kò ìwọlé dàárọ̀ yìí ó dẹ̀ láì dà síbẹ̀ yẹn òun wo tv kò bọ́dà ẹ. kí n tèmi ṣọmọdé ilẹ̀ ni tá à ń sọ yìí. oh I see ṣọmọdé ni my goodness nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I can't just explain. Kí ló fẹ́ kí n ṣe? Kí ni mo fẹ́ kó ṣe? Mo fẹ́ yẹ kó gbàlùkù máa jó ni. Kò ṣe bí ìyá tó rí òpè. Adùfẹ́. Olúwa ó tóbi, ó tóbi ó tóbi. Ó tóbi. Olúwa ó tóbi, ó tóbi ó tóbi. Kò sẹ́ni tẹlifíṣàn fi wé rẹ̀. Púpọ̀ ní ọ̀rọ̀ kọjá omi òkun àtọ̀sàwọ̀dà pọ̀ àjùlọ ó ṣe jùlọ ó ṣe jùlọ. Olúwa ó tóbi ó tóbi ó tóbi. Ó mà tóbi yẹyẹ. Olúwa ó tóbi.
ọ̀run. Púpọ̀ ní ọkọjá omi òkun àtọ̀sán ọ̀gá pọ̀. Àjùlọ ó ṣe jùlọ ó ṣe jùlọ. Olúwa ó tóbi ó tóbi ó tóbi. Ó mà tóbi yeye ó tóbi ayé mi ó tóbi ó tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàfiwé rẹ̀ o. There is none like unto thee. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀ o. Kò sẹ́ni tá lè fi ṣàkàwé rẹ̀. mo rẹ ẹni kejì ṣàbíamọ níwọ ìṣá ṣé ìyá ni ẹ ọmọ kan ṣoṣo tó bí ó kú òun lẹ́yìn láti alẹ́ àná kò ìwọlé dàárọ̀ yìí ó dẹ̀ láì dà síbẹ̀ yẹn òun wo tv kò bọ́dà ẹ. kí n tèmi ṣọmọdé ilẹ̀ ni tá à ń sọ yìí. oh I see ṣọmọdé ni my goodness nǹkan tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí I can't just explain. bọ́ kí ló fẹ́ kí n ṣe. kí ni mo fẹ́ yẹ kó ṣe mo fẹ́ yẹ kó gbàlù kó máa jó ni kò ṣe bí ìyá tó rí òpè. Adùfẹ́ Adùfẹ́ ṣé bó ṣe jáde lérè mo rẹ́ni kejì owó ọmọ ẹ̀ tó jáde kúrò nílé báyìí láti alẹ́ àná. Adùfẹ́ kí ló ṣe é irú ìwò lónìí just tell me ọwọ́ ta ló ti bá gbogbo wọn pàlàpàlà tó wù tá ló fẹ́ fi jọ o bóyá ìyá ẹ̀ ṣá. yes. tẹ́ bá máa bọ́mọ wí ẹ̀ bọ́mọ wí ewu ń tèmi bẹ́ẹ̀. èyí tí mo sọ yẹn ò pọ̀ jù mo rẹ́ni kejì tóbi tó bá jẹ́ pé ìyá gidi ni ẹ́ ọmọ ẹ̀ jáde báyìí ò sọ kọ́kọ́. look let me tell you sori tí àkàbà ò bá tó àjà a máa mú a máa là á máa fi dáná ni máa pa ìtì ló ń jẹ́ bẹ́ẹ̀ for the fact pé mo love ọmọ tí mo bí kò mí ìbùkún máa yọ ayọ̀káyọ̀ this is nonsense. mo rẹ́ni kejì mo sorry fún ẹ sori àti wọ àti yá ẹ nígbà tí bá máa deal pẹ̀lú yín pẹ̀lú rí ìfún nìyí ẹ mọ̀ pé mo burú ju bẹ́ẹ̀ ṣe ń wò mí lọ I'm telling you. You will see the other side of me. Disappointed. ṣó tán díẹ̀ àbó tán díẹ̀ ó fẹ́ ṣe sísí kiri àdúgbò látò ẹtì. kí ló dé tó ń ṣe báyà Adùfẹ́ mo ti ń bẹ̀ẹ́ náà gbogbo tó ń ṣe fún mi ò bẹ́ẹ̀ mo deserve náà is it because you know I love you ṣé tó gbọ́ mọ̀ pé mo nífẹ̀ẹ́. Just hold it listen and listen good mo sọ fún ẹ wípé mi ò ṣe mọ́ ṣé dandan ni sórí àdàbà mi ò náà ní àkókò ẹ mọ́ igi Femi àti ẹ ti dá you can never deceive me again and listen good don't ever in your life call me again ṣó ti gbọ́ ìyẹn nìkan ló máa wò lẹ́yìn ẹyẹ. Adùfẹ́, what has come over you Adùfẹ́ mi onítèmi I know pé mo ti ṣe é ìjọ tí mo fẹ́ jábàálẹ̀ ẹ̀ tó de ti sọ pé kí n má jà yẹn tí èdè àìyedè ti wáyé láàrin wa mo dẹ̀ ti realize pé mo ṣe mistake n tí èèyàn máa jẹ sùn èèyàn ò kí ń kánjú jẹ but I'm very sorry and I've been telling you I'm so sorry I'm deeply sorry. Please. That is too late. I told you I'm no more interested and nobody in this world can tell me to go into it again. So you better please never in your life please don't call me anymore. But Adùfẹ́ ṣó but a sì sọ̀rọ̀ náà ṣọ́ fẹ́ fi. Adùfẹ́. My goodness God kí ló ń ṣẹlẹ̀ báyìí náà Adùfẹ́. Baby, I am crazy about you.
baby. Oh, let's go inside. Let's have a quickie. Baby, let's have a quickie. Quickie, let's have a Manu, that client done the online. She George. I know Smith. Okay, that employment claims. Oh no. Jago mo bóyá ń lọ, jago feel ẹ náà, àbí? Tẹ́lẹ̀ ńkọ́, ṣó ń ṣeré ni. Nobody nǹkan tẹ́ ṣe jẹ́ bá mi fà lórí BBM. Kí ló ṣẹlẹ̀? No worry, I go clear you. I know worry now. Adex. That client don't make the MCN. You don't mail him? Oh, long. Oh, more. Lucky son of a bitch. Are you serious? Oh, long. Guy. Oh, long. I need my bag. Okay, I'm going to visit boy. Oh, long. Hello? Check how much take here. Want to go? How many now? Dollar the pounds? Dollar. Guys, no Adex. As you dey go and as you dey hot, maybe only we go year round. We go hook up with Larry. That's Larry go dey that side. He go dey the other side. Okay. No wala. This Larry. So me, I wanna have some fun. Steady rocking to the early man. Call your friends, them, make them come. Yes, I go see a Star Wars fun. I'm a Dunkalian, come get some. I'm on the run. Enemies, them, fire burn. Booga dum, let's say. No man can go say. Say. Ale. I get the money, Hello, sir. Larry ló sọ̀rọ̀ náà. Ìwọ tún ni. Kí ló ṣe tó ya létí lápá báyìí? Ṣé ojoojúmọ́ ló fi ń wọ aṣọ òdì ni? Okay. Àdùfẹ́, ṣó fẹ́ sọ fún mi pé wọ́n ti ń pè mí ní birthday mi àbí? Ṣó ò fi mí sọ́kàn rárá mọ́ ni? Wá kò sí nǹkan tó kọ́ mi pẹ̀lú birthday or whatever. Birthday kọ́, wedding ni. Ó mọ̀ nǹkan má pè mí mọ́. Ọdún tó bá tún pè mí máa ṣépè fún ẹ̀yin.
má pè mí mọ́ mo sọ yẹn. Excuse me. Hey, just excuse me. Hello? Adife, hello? Larry. Bro. Wetin happen now? Why your mood can't change like this? Your transaction bust or na your client bust? In transaction no bust. In client, everything dey intact. You know wetin do this guy? Hey, tell me. Now that Dufe girl don't break this guy heart. I know now. Afẹ́fẹ́ ti fẹ́ àti rífura díẹ̀. Tí a bá ti gbọ́ fún conversation come on. I can imagine everything tó ṣẹlẹ̀ lórí phone yẹn. Ọmọ yẹn ti break heart boy. Sure. I'm telling you. Meanwhile, tó ti rí ọ̀rọ̀ love tí wọ́n máa ń sọ yẹn. Tó ti rí the word love is just a word fabricated to brainwash human beings ni. It's not really existing in the reality realm of life. But boy ti jẹ́ kí love ó ti jẹ́ kó bà yé òun jẹ́. Ọmọ yẹn ti gba Saturday ó ti gbé Sunday lé lọ́wọ́. Now tó ti rí gbogbo ibi tó hand ọ̀rẹ́ sí. Ìjọ́ tí mo ti hate love ṣọfẹ́ mọ́jọ́ yẹn ìjọ́ tí Jack tó ti kú fún Rose nínú Titanic. Kí ni Rose ṣe? Ká lọ ṣe pàtó fíìmù yẹn ni a máa rí pé Rose lóyún. Ó fẹ́ lómi ó lóyún níwà èèyàn kọ́ kú fún. Kò ṣe máa mọ̀ yẹn for till the rest of her life. Ṣó ti ẹ̀rí Adex time fún ìwà sùkọ́ lílé àti sọ ẹnu ti fẹ́ bò. Ní sùúrù kí ló ń ṣe ẹnu? Ṣé ó dìgbà tó bá announce fún èèyàn pé ní the birthday ẹni? Ò tá bá gbórí wọ club káwọ purpose káwọ Havana anywhere káwọ 4 gates kókò débẹ̀ làásọ àwọn tó máa ṣe birthday fún ẹ ó máa japa. Àìtáyà o. Ó ṣe ìrànbẹ́ àwọn bíi guest bíi 20 wàá jókòó síbẹ̀ yẹn wá ní Àdùfẹ́ kọ̀ abẹ́gbẹ́ ni ó jẹ́ járe big time. Èmi if I enter club you know as e dey go now I go dey pop champagne and I guys go dey shout my name say Adex. We all fine guys now. Come on. If I wan control like 10 stories now I go just carry my phone just dey control. I go not even ping sef I go just broadcast say baby what's up I go just broadcast. You dey here say as you fine finish all of us na clean guys now. Adex o ti emo nkan ti mo you know wetin dey wonder me pass. This guy na scammer now. Why you go dey do like this? Person go dey do like this for you. What you go o ṣe báyìí fún yan èèyàn tó ṣe báyìí fún ẹ. I pray make I love too. Maybe my good tell my oga dey talk. That reminds me. Larry, ṣé o ti lọ jẹun lé ọmọ ẹ̀rí ni àbútí ra oúnjẹ wá fún ẹ̀rí? Bóyá o ti ṣaṣẹ́ ẹ̀ fún o àbí. Tó tọ́ ni náà torí ọ̀rọ̀ ẹ̀ ti sú mi bọ̀ mi máa ṣe help kan fún ẹ. Màá bẹ́ẹ̀ pé Guinness Book of Record. Màá jẹ́ kó yẹ wọ́n pé àwa ti léyàn kan o tó love ju Romeo àti Juliet lọ o. Bí yàn á tiẹ̀ tún lè help kárí ẹ̀ díẹ̀. Larry. Larry. You are my friend. Yorùbá bọ̀ wọ́n ní ojú tí ọ̀rẹ́ mi dúró tì mí. Ẹni ẹ̀kọ́ gan ni kò lójú tì. Ṣé bá ṣe wà yìí? We are jolly good friends. A lè rí inú gbólẹ̀ ká ní kò torí bọ̀. Ṣé girl Adebayo, she's not meant for you. She doesn't have good intentions. Kí ló ń ṣe now? Look at you. Mo now. Like, he's a big boy. Larry is a big boy. Baba, you know that they control you. Say, man, as they go, this guy dey hot. Mo mọ ara tó dá now, ní Mali. I know as they go now. You want àwọn passes. You want àwọn òòṣà.
wọn náà tó gbé rẹ̀ dé wọn sunkún nítorí ọ̀rọ̀ ọmọbìnrin kan tí o mọ̀ pé tí kurukuru ìfẹ́ bá ti bọ̀nà lójú ó lè dẹ́gbẹ́ ènìyàn légbodò. Alex ẹ̀ẹ̀kan tí ẹ mọ nǹkan tí mo rí lọ́rọ̀ yìí ẹni tó lóun ò ní ṣọ́ra tó gbégbá ọtí ni tó ti bá dá ó máa sì gbégbá àbàlójẹ́. See, Larry, you still have a lot to do. Stop victimizing yourself now. You be big boy now. Ṣẹ́ni láì fún ọ̀gbìn ṣọmọdé mọ́ àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n àwọn náà ti sọ pé àbọ̀rọ̀ là ń sọ fọmọ náà bí tó bá dé ní adùn dídì o Larry yìí tá a máa sọ fún ẹ láti sọ fún ẹ ṣòro tó bá kọjú sí ẹ̀kúta tó bá kẹ́yìn sí ẹ̀kúta o tó bá wá kù wọ nìkan kò tó ìwà rẹ̀ pa. Larry má fẹ́ kú ṣe relation now. Why are you doing this to yourself? O bá sunkún láti àárọ̀ títí di alẹ́. Come on, it doesn't change anything. She's broken your heart. She's broken your heart. Advert. ẹnẹsẹ ńkọ́ lẹ́yìn okay nuvo yẹn ńkọ́ mélòó ló kù ẹ̀ẹ̀kan mà. okay jọ gbogbo àwọn tó sọ pé wọ́n jẹ́ ń gbèsè bó jẹ́ wàá lọ ṣòṣó máa ló ń lé wọn ni o àbí ní ṣọ́ọ̀pù wọn ní ọkàn mi gba owó tèmi fún mi ṣùgbọ́n mò ń jáde lọ sìn kí n tó dé kó ti gba owó mi sílẹ̀ mò ń jáde lọ ń tẹ̀lé. Hello? Oh, doctor. Kí ló ṣe? Ṣe ṣá ti ń bá mi treat ẹ ṣe ẹ máa bá mi treat ẹ lọ èmi jáde lọ́nsìn tí bá ń bọ̀ láti ibi tí mo lọ. màá sáré yà ní hospital wa rí ẹ ṣe ẹ bá mi máa treat ẹ lọ máa wọlé ẹ ṣe. Hello. Ẹ káàsán. Bẹ́ẹ̀ ni Àtinúkẹ́ ló ń sọ̀rọ̀. Ẹ́ police station kẹ̀. Bẹ́ẹ̀ ni èmi lè gbọ́ ẹ jọ kí ló ṣe. Níyì ó lọ fi tipá bá ọ̀rọ̀ pọ̀. Mo dáhùn ọmọ ìkó bá mi. Okay, mo ti gbọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ibo ni police station yín wà, ibo ló wà?
okay ó dà mo ti gbọ́ mo ń bọ̀ bẹ́ẹ̀ sí ètò torí Ọlọ́run ẹ má tì mẹ́wọ̀n ẹ ṣàánú mi ètò torí Ọlọ́run ó ní kọ́ ṣoṣo ní mo ní lábúrò ètò tí bá débẹ̀ yẹn a máa yanjú gbogbo ètò torí Ọlọ́run ẹ má fìyà jẹ ó dà mo ti gbọ́ wà má bọ̀ níyì kó bá mi níyì pa mi. Mímọ́ lórúkọ rẹ̀ mímọ́ lórúkọ rẹ̀ ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Olúwa o ẹ̀yin lẹ wo obìnrin onísun ẹ̀jẹ̀ sùn ẹ wá wo ọmọbìnrin yìí sàn ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ ara ẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ dáradára ẹ jẹ́ kí omi ara rẹ̀ ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ dáradára ẹ jẹ́ kí iṣan tó ń bẹ ní ara ọmọbìnrin ẹ jẹ́ kó máa ṣiṣẹ́ dáradára ìfun àti ẹ̀dọ̀ ọmọbìnrin ẹ jẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ dáradára ẹ jẹ́ kí ọmọbìnrin kó dìde nínú ọgbà àìsàn yìí kí ó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì kí ó fi rìn Olúwa ọba Ọlọ́run alààyè Ọlọ́run ọba ẹ̀mí mímọ́ Ọlọ́run ọmọ Ọlọ́run bàbá ẹ wá wo ọmọdé yìí sàn ẹ wá wo ìgbésí ayé ẹ̀ sàn Jèhófà jíre Olúwa o ta ni ọmọbìnrin tí mò ń wò yìí Olúwa ẹ tan ìmọ́lẹ̀ sí ẹ̀yin lẹ ti rí kí mi tó rí Olúwa ẹ ti mọ̀ kí mo tó mọ̀ ẹ ti ń sọ kí mi tó sọ ẹ wá ṣẹ́gun ẹ̀yin lẹ ṣẹ́gun fún àwọn aláwàjú Ọlọ́run ọba ó yá mímọ́ lórúkọ rẹ̀ mímọ́ lórúkọ rẹ̀ Ọlọ́run ọba àlàyé o Jésù Kristi Olúwa wa. Àmín. Níyì ẹgbẹ́ ló ni mo pè é sórí pọ̀ ọmọ ẹran ni wọ́n mọ̀ ẹ́ ọmọ ẹran gbá òun ló jẹ́ tí ò bá ń ṣe rí pé mo jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ tí mo wà ń bẹ̀ nígbà tí ìyá wa tó bí ẹni máa sọ pé ọmọ àlè yẹn bẹ́ẹ̀ ni ìwọ níwọ̀n ọmọ tí wọ́n bí nílé rẹ̀ tá a tọ́ rí ó wá sọ̀rọ̀ èdè ìdàkúdà ó wá bẹ̀rẹ̀ sí í ṣe játijàti ó ń ṣe rábàràbà kiri Níyì ládùúgbò gbogbo wàhálà mi lórí ẹ láti ìgbà tí ìyá àti bàbá wọn ò ti sí mọ́ tí mo ti ń sá sókè tí mo ń sá sódò kó o lè jẹyàn kó o lè ṣoríire kó o lè jẹ kó o lè mu kó o lè ránṣọ gidi bọ̀ sọ́rùn tí mo ń dààmú kiri lórí ẹ ó wá wò rárá o rí nǹkan tó lè fi sọ mí lẹ́sọ̀ọ́ òun ju kó wá lọ dáhùn wálé fún mi àbí kó wá lọ dáhùn wálé fún mi dúró ṣégbà tí ìwọ àti àwọn ọmọ òṣì játijàti àwọn ọmọ oníṣòkòtò tínrín àwọn ọmọ tíṣòkòtò wọn ò kí ń dèdì tẹ bẹ̀rẹ̀ sí ń kóra yín kiri ṣé mi ò pé mi ò sọ fún ẹ pé kò dẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ yìí ipò àwọn ọmọ yìí wọn kì í ṣọmọlúàbí wọn ò lè jẹ́ ọmọ gidi onírọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ ni o ẹ̀ ń ṣe kinní kan ẹ̀ ń kúkú kankan lọ́wọ́ ẹ̀ ń ṣe kinní kan tí gbogbo ẹ̀ bá délẹ̀ ń sìn àìwọ́ gan máa ra Range Rover ó máa ra Murano fún mi ó máa ṣe gbá ó máa ṣàwo àbí ìwọ ó wá lọ dáràn wá ó wá lọ dáràn wá sílé fún mi ìgbà tó dáràn tán ó wá mọ̀ yìí pé èmi lẹ̀gbọ́n àbí ìgbà tí mò ń bẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn ó gbọ́ràn sí mi lẹ́nu ṣé ò bá ṣe pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn ẹlẹ́dàá àwọn òbí wa tí wọ́n fi ẹ́ sílẹ̀ ṣé o mọ̀ túmọ̀ ọ̀ràn tó dá ṣá ṣé o mọ̀ ọ̀ràn tó dá tí o bá ṣe pé wọ́n rí i pé ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tí wọ́n sọ pé rẹ́pù tí o bá ṣe pé wọ́n rí i pé èèyàn kan ló lò tó fi ṣe nǹkan ṣé ọmọ mi tí àbá wà bóyá ìbá ti wà ń kirikiri sí tọ́ọ̀mà ti fi fọ́ ẹsẹ̀ yìí dànù wo mo nílànà ọmọ òṣì játijàti onírìnkùnrin òun àwítọ́ ilé ìṣe yahoo kiri ẹ̀ ń ṣe yahoo ṣé ó ń ṣe yẹn gẹ́ṣẹ́ ṣé ó ṣe gidi nìyẹn àwa kọ́ la ṣe nǹkan tó la jọ purọ́ mọ́ wa ni òun àti boyfriend rẹ̀ lọ́jọ́ ní fún un kò sí nǹkan tó kàn wá kò sí nǹkan tó kàn wá ń bẹ̀. ó tún lẹ́nu àti sọ́kà lóòrùn máa bá mi lálẹ́ wo mo játijàti ṣe nǹkan kan fún ẹ bá lọ sọ yẹn níbi tẹ bá wà bóyá gbóbìlẹ̀ máa wà á sí gbàgbọ́ ti fìbọn fọ yín lẹ́sẹ̀ dànù àbẹ́ máa wà ní kirikiri ibẹ̀ lẹ́tí máa ṣàlàyé yẹn ṣé tẹ́yìn ò bá rìn ní bèbè gbogbo nǹkan tẹ́lẹ̀ ṣe ṣé wọ́n máa tì mọ́ yín lọ́rùn ni àbí tó bá jókòó sínú ilé jẹ́jẹ́ wọ́n kàn déédé wá pè pé à níyì o ìwé ló ṣe nǹkan báyìí. ó tiẹ̀ wá dá sórí mo yẹ wà mo láyè tèmi mo yẹ láyè tiẹ̀
bẹ́ẹ̀ náà lèmi náà láyé tèmi ṣó ti yẹ èmi náà dẹ̀ ṣì máa lọ́kọ mo máa bímọ mi ò ní jẹ́ kó pa mí fáwọn family mi in advance màá wá sọ sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń bẹ́ẹ̀ sọ pé àníyí ọkọ mi ṣàánú mi máa ń rìn báyìí má ṣe báyìí sórí ìsìn kò sáyé yẹn mọ́ mo wá ń pa láṣẹ fún ẹni tó o bá mọ̀ yìí pé ọmú kan náà lèmi àti ẹjọ́ mu níyì gbogbo nǹkan tí mo bá ti ń fẹ́ sìn òun ló gbọ́dọ̀ máa bá mi fẹ́ ibi tí mo bá fi yọ ẹ sí ibẹ̀ ló gbọ́dọ̀ ṣomi sí nǹkan tí omi ò fẹ́ ò gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan tí mo bá fẹ́ òun ló gbọ́dọ̀ ṣe tó bá wá kò tó bá gbọ́ràn sí mi lẹ́nu níyì gbàdógbàdó àtọ̀ gbọ́wọ́ lọ́wọ́ èmi àti ẹ ṣé o ti gbọ́ èmi àti ẹ ọmọ tó mú nǹkan ṣànílẹ̀ ìwú ọmọ oníranù játijàti ọmọ tó bá ti lọ́ọ̀ ní fún mi nísìnyí ìwọ gan ò ní gbádùn àyẹ̀ torí mi ò ṣe kankan fẹ́ kó tó máa gbé mi lẹ́mi sókè báyìí lọ́wọ́ nínú kòtúkòtì owó tí ò sí lọ́wọ́ mi tó jẹ́ pé èmi nìkan lọ́ọ̀ ni èmi nìkan ni mò ń dá gbé ni mò ń dá pa ìwọ bá wọ́n tó wà lọ́wọ́ mi ó tún jẹ́ kí lọ́ọ́ mọ tún dà yẹn sí police station gbogbo erí látòkè délẹ̀ gbogbo erí rádaràda ó dàbí àkìsà wọ aṣọ burúkú tó wọ gbogbo aṣọ ló ti já mọ́ ẹ lọ́rùn orí nǹkan. kò sí nǹkan tó ṣaṣọ ilé yìí nǹkan tó wà in vogue lélẹ̀ na crazy jean ló ń pè àǹtí mi. nǹkan tó wà in vogue rè àkìsà tó wà in vogue rè kò sí wàhálà bóyá wọ crazy jeans ìwọ gan ti crazy ìwọ gan o ti gaga go crazy o ti crazy bóyá wà agbọ́gbí tán ìwọ wá ń pèrè ní prince ṣé ìran ìyálákùyàbá bẹ́ẹ̀ kan jọba rí ni sọ fún mi ṣé ìdílé ọba ló ti wá kó tó máa pèrè ní prince kí ló ń jẹ́ prince níyì orí ẹ̀ ti dàrú ọjọ́ kíjọ́ tí mo bá gbọ́ pé wọ́n pè ní prince máa fọ́ ẹni náà létí ni wọ́n mú àlè játijàti oníranù kí ló ń ṣe wájú mi. kí ló ń ṣe kúrò níwájú mi jọ. arábìnrin. ṣé wúmà yẹn rèé. arábìnrin kí ló dé tí olúwa pè yín tí ẹ ò dáhùn. olúwa pè mí mi ò jẹ ó ní bólúwa ṣe ń pè mí nínú ilé mi tí mò ń jẹ. ẹ wo olúwa tí mò ń sọ yìí ọlọ́run ẹ̀mí mímọ́ ni ó ní kí ẹlẹ́ṣẹ̀ má bàa kú sí pòkìkà ìbá dára kí ẹ jẹ́wọ́ gbogbo nǹkan tí ẹ ti ṣe. I did nothing. You did something. Kí ẹ yé parọ́. Look, ìyẹn ọlọ́run lélẹ̀ kẹ́ jẹ́wọ́ ara yín fún wọn. Stop lying. Ó dáa kò burú. Ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọlọ́run má jẹ̀ mímọ́. Ó yẹ wá jà nínú ayé obìnrin kó wí tẹnu ẹ̀ jáde. Ẹ ṣàkàràbà bùjà, àbùjà nà bàbàrà náìjà àbùjà, àṣàkàràbà bùjà. Ó ní ogún ọ̀run o, ogún ẹ̀mí mímọ́. Ó yẹ jà nínú ayé obìnrin yìí kó jẹ́wọ́. Mo ní kó jẹ́wọ́ ní orúkọ ọmọ àti ní orúkọ ọmọ. Àbùjà máa ṣẹ́ tẹnu rẹ jáde. mi ò mọ̀ mọ̀. ó kárí ó yà sí báwọn. ó kárí ọmọ ọ̀dọ̀ àgbà. nǹkan tó wà ní pé nǹkan tẹ fún mi yìí kí n fi pa wọ́n lára tí bá ti fi pa wọ́n lára wọn ò gbọ́dọ̀ bọ́ mọ́ mi lọ́wọ́ èmi ni kí n já ìbálẹ̀ wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ jẹ́ omidan kékeré nìyẹn ẹran òkòwò níṣẹ́ ẹni kò jẹ dáadáa bàbá ẹ gbélé gbọ́ máa jẹ́ ju bí ẹ ṣe sọ lọ èmi ò ní dúró pé kó tiẹ̀ wọ̀ wọ́n lára kan kó má lọ bọ́ mọ́ mi lọ́wọ́ ẹsẹ̀kẹsẹ̀ ni màá ti máa jábàálẹ̀ wọn ṣé báwọn ọmọbìnrin tá à ń sọ yìí ni wọ́n ti wá jẹ́ virgin èmi mọ ikú tó pa wọn mo mọ nǹkan tó ń wo obìnrin bàbá ẹ ti gbàgbé kó obìnrin lèmi náà mo mọ nǹkan téèyàn lè fi wo obìnrin jẹ́ wípé tí àwọn ọkùnrin gan bá ń kọnu sí wọn ń ta ó máa rùn sí wọn ni pé kí la fẹ́. ó sì gba òkàrí ó sì máa rí sí ó yàtẹ̀wọ̀ rẹ̀ obìnrin ìwòrí ìwòrí ará òde ìgbódò ẹni abáròde là bá relé ẹni ajá bá wá lajá bá lọ abíá fún ìjìkókó ìwòrí ìtò tẹjú mákàpò rẹ̀ gírígírí ò bá tẹjú mọ́ òwò. Jehovah Nissi. Woman, nǹkan tó ń dúrà láti sọ ní pé ìwọ lu ọmọ mi, ó fẹ́ fi ọmọ mi ṣòwò, ayé ìgọ́nà, I'm going to finish ìwọ. Okay, fi èmi lẹ̀. Okay,
This woman is dangerous. Brother Dọ̀tun, ẹ wò, ẹ̀yin ẹ má wulẹ̀ ṣe wàhálà jìnnà mọ́. Olúwa ti gbàkóso. A ti rí ojú ẹni bí báyìí. Gbogbo inú òkùnkùn tí a wà, Ọlọ́run ti bá wa tan ìmọ́lẹ̀ sí. Ẹ wò, ìwọ náà wò bó ṣe dára tó. Bó ṣe dára tó, ó wá ti torí owó òun bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ. Dúró tó bá kó gbogbo ogún ìjọ tó kó gbogbo ọ̀rọ̀, ibo ló ń kó lọ. Kò sígbà tó lọ́jọ́ òní dé Ọlọ́run tó dé mi tó dá wọ̀. Ó ti wá mú àkókò, ó ti mẹ́sàn-án dé báyìí. Ó dára kó jẹ́wọ́ o. Kó jáwọ́ kúrò nínú gbogbo ìṣòro tó wà. Ó gbọ́ kó má bàa kú sínú ìṣòro. Pastor, ìyẹn kọ́ ló important. Ṣé ní òun bó ṣe wà yìí láìfẹ́ ò bá bàjẹ́ kò kàn mí? Daughter mi ló important. Fasting and prayer tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀, báwo la ṣe máa bẹ̀rẹ̀? My daughter must be okay. Brother Dọ̀tun, a máa bẹ̀rẹ̀ yẹn báyìí, ara ọmọ yín máa yá, ẹ jẹ́ ká máa lọ. Look, woman, look, let me tell you, I will get you arrested. I will arrest you. Foolish woman. Mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Púpọ̀ ní ọkọjọ́ mi òkun àtọ̀sán dàpọ̀ àjùlọ ó ṣe jùlọ ó ṣe jùlọ. Olúwa ó tóbi ó tóbi ó tóbi. Ó mà tóbi yeye ayé mi ó tóbi ó tóbi. Kò sẹ́ni tá lè fi ṣàfiwé rẹ̀ ó tóbi. There is none like unto thee. Kò sẹ́ni tá lè fi ṣàfiwé rẹ̀ ó tóbi.